síbẹ̀ àwọn púpọ̀ mà ló wà o àwọn akọni àwọn púpọ̀ mà ló wà o àwọn akọni lóde àwọn kan ṣàwọ̀ ọ̀pọ̀ lọ o àwọn akọni àwọn púpọ̀ mà ló wà o àwọn yẹn wọ́n kọrin tó dùn wọn olóhùn tó àwọn akọni àwọn púpọ̀ mà ló wà o àwọn akọni lóde àwọn kan ṣàwọ̀ mọ́síkítò àwọn akọni àwọn púpọ̀ mà ló wà o àwọn akọni àwọn yẹn wọ́n ṣe ń kọrin tó dùn ayé fọwọ́ gbọ́tí àwọn akọni àwọn púpọ̀ mà ló wà o àwọn akọni. akúrò lórí nọ́mbà yẹn. ògbó ibẹ̀ náà ló dúró sí ibẹ̀ ló wà ibẹ̀ ló ń gbé. rọ́lá òbí dáadáa ọ̀ọ́dọ́lá ẹ̀jọ́ mo gbọ́ tẹ̀gìtẹ̀gì. bàbá Túndé bàbá Babájídé mo gbó lẹ́nu bí àjàtà òde tí ń bá kan ṣe fún ẹ̀jẹ̀. rọ́lá tọ́lá mi láyìnlá ọlọ́lùwẹ̀ ẹsẹ̀ ìjó àdìo wọ́n ní ọmọ bá ní gbọ̀njọ́ rí wẹ́wẹ́ yóò fàyẹ ní ìmùhùn tí ò múrí gbogbo bàbá yẹn bá rí ẹ̀mọ́ bí èdè tí ń bá pé olówó omori kọ òmọ̀wé olóòní ráìtì ló jẹ́ sọ pé yóò fàyẹ ní ìmùhùn tí ò múrí. bóyá kóde sọ pé orin táwọn òpópó tì tó dẹjọ́ ìbákàwé ti ẹ̀rọ jẹ̀bi onídẹ̀rẹ́ wí ti ẹ̀rọ lówó ó bọ́ bá jẹun ó bọ́ bá sọ̀rọ̀ àwa ayé kò tọ́ ọ̀gbọ́nà. wọ́n lọ ti má gbìdán ti má ṣeré ti má gbìdán mi tọmọdé tàgbà wá sọ pé òun ẹni tó ṣeré náà ẹni kankan lè mi wọ́n ní fẹ́ lómi ṣe mi omi kankan lè mi. wọ́n lọ tọrọ orin tí mi bá kọ ìlú tí mi bá lù àbáṣà tí mo bá dá orin tí mi bá kọ ìlú tí mi bá lù àbáṣà tí mo bá dá àti àwọn tèmi sẹ́ kò dìgbà tí mo bá sọ ẹni kankan lè mi wọ́n ní fẹ́ lómi ṣe mi omi kankan lè mi. torí gbogbo wa ní. ẹ̀yin tí tèmi ẹ̀yin títí ara ń bára ẹ níbikíbi tí ẹ ti ń wò mí tẹ́ ti ń gbọ́ mi ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ máa ń comment sórí àwọn fídíò ilé tí mo bá ń fi síta tẹ́jẹ̀ tún máa ń bá mi share ẹ ṣé mo dúpẹ́ o àṣírí àràǹbarà ni mo fẹ́ máa sọ̀rọ̀ nípa àṣírí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní agboolé fújì àtàwọn nǹkan tó jẹ́ wípé ó ti ń fa ìjà abájọ nílẹ̀ tó tẹ̀lé fa wípé ìjà agboolé fújì ó lè má tètè tán tàbí ká sọ wípé ìjà agboolé fújì kò lè tán ní gbogbo àsìkò tí oníkálukú ń sáré láti di ìràwọ̀ láti di ẹni tí aráyé náà máa dámọ̀ ní agboolé fújì dáadáa ibẹ̀ náà láti lè sọ wípé gbogbo ìgbà yìí ni King Dr. Saheed Òṣùpá tí wọ́n lọ bá Alhaji Wasiu Alabi Pasuma láti lè bá wọn ṣe ọ̀rẹ́ nínú ìrìn àjò yìí náà òun ni wọ́n ti lọ bá Àdìó Atawẹ́wẹ́ láti lè jẹ́ kí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣírí eléyìí tí èmi fẹ́ fàyọ tí mo jẹ́ fẹ́ jẹ́ kí àwa tí a jẹ́ olólùfẹ́ fújì àtàwa tó jẹ́ wípé a nígbàgbọ́ nínú àwọn ètò àṣírí àràǹbarà tí mo bá mú wá èrò ọkàn King Dr. Saheed Òṣùpá àti Alhaji Àdìó Atawẹ́wẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì míì èrò ọkàn wọn sí Pasuma ó yàtọ̀ pátápátá nítorí mo fẹ́ mú fídíò ibi tí King Dr. Saheed Òṣùpá àti Atawẹ́wẹ́ tí wọ́n ti jọ kọrin papọ̀ lórí stage màá fẹ́ jẹ́ kí a farabalẹ̀ ká lè wo fídíò yẹn dáadáa níbi tí àwọn méjèèjì tí wọ́n ti wojú ara wọn láti lè jọ kọrin papọ̀ àti láti lè kọrin lo ìgbà àti gbogbo nǹkan tí àwọn méjèèjì tí wọ́n ní lọ́kàn gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ àṣírí àràǹbarà ẹ farabalẹ̀ o ẹ máa wo fídíò yẹn dáadáa nínú ìrìn àjò láti lè jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà nínú generation fújì yìí kí wọ́n dé ipò oníkálukú ló sa apá títí wọn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ onífújì yìí ó ní wọn ò mọ bí wọ́n ṣe lè
bí wọ́n ṣe lè play role àti lè san loyalty. Àwọn ìgbésẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n gbé jù òun wípé ọ̀pọ̀lọpọ̀ wọn fi orin èébú àti ìjàkadì láti fi ní orúkọ ní agbègbè ibi tí wọ́n ti ń kọrin. Àṣírí àràǹbarà ni o, màá fẹ́ jẹ́ kẹ́ bá mi share fídíò yìí, kẹ́jẹ̀ tún bá mi comment. Àṣírí àràǹbarà ni o, kẹ́jẹ̀ tún bá mi subscribe sí fídíò yìí. Nínú gbogbo àwọn tí wọ́n jẹ́ new generation nínú agbolé fújì tó jẹ́ pé a tún lè mú Alhaji Àkàndé Abbas Òbésèré mọ́ wọn, gbogbo wọn ni wọn ò mọ bí wọ́n ṣe lè ṣe pẹ̀lú loyalty àti láti tún lè ṣe àpọ́nlé ẹni tí ó jẹ́ olórin bíi tiwọn. Ìdí nìyí tí Ọlọ́run fi àṣírí nǹkan kan bo Alhaji Wasiu Alabi Pasuma lára, ní eléyìí tí ó jẹ́ kí Ọlọ́run fún wọn ní àpọ́nlé tó pọ̀. Nítorí tá a bá ní ká wò ó dáadáa, ní agbolé fújì kò sí onífújì tó ní àjọṣepọ̀ bíi ká kọrin papọ̀ tó ọ̀gá ńlá fújì. Lásìkò gbà tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n ń bọ̀ gẹ́gẹ́ bí òṣèré fújì, gẹ́gẹ́ bí ẹni tó ti lórúkọ, àwọn ìgbésẹ̀ tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n wá padà gbé láti lè lọ ṣe ẹ̀tọ́, láti lè lọ pay loyalty pẹ̀lú Alhaji Wasiu Alabi Pasuma, láti lè lọ jẹ́ kí wọ́n jọ ní àjọṣepọ̀. Eléyìí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí King Dr. Saheed Òṣùpá ti ṣe látẹ̀yìnwá nígbà tí wọ́n ń wá orúkọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì kan, ó jẹ́ kí wọ́n rí wọn gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀. Ó jẹ́ kí wọ́n rí King Dr. Saheed Òṣùpá gẹ́gẹ́ bí ẹni tí ó ti yó, tí ò fẹ́ mọ̀ wípé ebi ń pa àwọn kan. Àṣírí àràǹbarà ni o. Àṣírí àràǹbarà ni o. Màá fẹ́ jẹ́ kí ẹ bá mi share, kẹjẹ bá mi comment dáadáa o. King Dr. Saheed Òṣùpá àti Alhaji Àdìó Àtàgbẹ̀gbẹ́ wọ́n fẹ́ wojú ara wọn látàrí wípé wọ́n fẹ́ jìjà wípé bóyá èmi ni mo kọ́kọ́ jáde gẹ́gẹ́ bí ìràwọ̀. Àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn lórí social media, oníkálukú ló ti ń comment. Bẹ́ẹ̀ jẹ́ ni àwọn kan tí wọ́n nígbàgbọ́ nípa Alhaji Wasiu Alabi Pasuma láti lè jẹ́ kí wọ́n sọ wípé kí Pasuma kó má fèsì. Ṣùgbọ́n látara àṣírí àwọn nǹkan tó ń fàdí ìjà ní eléyìí tó fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni wípé láti ìgbà tí Pasuma àti Dr. Saheed Òṣùpá tí wọ́n ti jẹ ní àjọṣepọ̀, àti ìgbà yẹn ní agbolé fújì tí ó ti dàbẹ̀ ní pé nǹkan kan tún fẹ́ ṣẹlẹ̀. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ orin tí mo fẹ́ play fídíò yìí. Ibẹ̀ lẹ ti máa mọ bí King Dr. Saheed Òṣùpá náà bí wọ́n ṣe bẹnu àtẹ́lu Pasuma dáadáa nígbà náà, àti bí Atawẹ́wẹ́ náà bó ṣe tẹ̀lé. Ó yá, ẹ jẹ́ ká wò, ẹ jẹ́ ká share ẹ̀. Àṣírí àràǹbarà ni o, ẹ jẹ́ ká wò dáadáa. Àwọn púpọ̀ mà ló wà o, àwọn akọrin, àwọn púpọ̀ mà ló wà o, àwọn akọrin. Lóde àwọn kan ṣàwọ̀ ọ̀pọ̀ lọ o, àwọn akọrin, àwọn púpọ̀ mà ló wà o. Àwọn yẹn wọ́n kọrin tó dùn wọn olówó gbó. Àwọn akọrin, àwọn púpọ̀ mà ló wà o, àwọn akọrin. Lóde àwọn kan ṣàwọ̀ mọ́síkítò. Àwọn akọrin, àwọn púpọ̀ mà ló wà o, àwọn akọrin. Àwọn yẹn wọ́n ṣe kọrin tó dùn ayé fọwọ́ gbọ́tí. Àwọn akọrin, àwọn púpọ̀ mà ló wà o, àwọn akọrin. Akúrò lórí nọ́mbà yẹn. Ògbó ibẹ̀ náà ló dúró sí, ibẹ̀ ló wà, ibẹ̀ ló ń gbé. Wọ́wọ́ òbèrè ní ọ̀dà ọ̀pọ̀ àyájọ́ mo gbọ́ tẹ́gìtẹ́gì. Babátúndé bàbá Babájídé mo gbó lẹ́nu bí àjàtà. Òde tí ń bá kan ṣe fèrè tí a ní. Wọ́wọ́ tọ́lá mi láyìnlá ọlọ́lùwẹ̀ ẹsẹ̀ jó. Àdìó orí ọmọ bá ní gbọ̀njọ́ rí. Wẹ́wẹ́ yóò fàyẹ ní ìmú tí ò múrí.
gbogbo bàbá ni ẹ bá rí ẹ mọ́ bí èdè tí n bá pè. olóhùn òmòríkọ òmọ̀wé olóhùn ní ráìtì ló jẹ́ sọ pé yóò bàyẹ̀ ní ìmòwò tí ó mórí. bóyá kóde sọ pé orin táwọn òpó kan tì tó dẹjọ́ ìbákà wí ti ẹ̀rọ jẹ̀bi orí ẹ̀rọ wí ti ẹ̀rọ lówó ó bọ́ bá jẹun ó bọ́ bá sọ̀rọ̀ àwa ayé kò tọ́ ọ̀gbọ́nà. wọ́n bá ti má gbìdán ti má ṣeré ti má gbìdán mi tọmọdé tàgbà wá sọ pé òun ẹni tó ṣeré náà èmi kankan lè mi wọ́n ní fẹ́ lómi ṣe mi èmi kankan lè mi. wọ́n bá tó lórí tí mi bá kọ ìlú tí mi bá lù àbáṣà tí mo bá dá orin tí mi bá kọ ìlú tí mi bá lù àbáṣà tí mo bá dá àti àwọn tèmi sẹ́ kò dìgbà tí mo bá sọ èmi kankan lè mi wọ́n ní fẹ́ lómi ṣe mi èmi kankan lè mi. torí gbogbo wa ní gbòòrò tí mo kí ló ààbò àsopọ̀ mọ̀ pẹ́ oníbòjì ìgbà tí gbàgbà tó wà dẹ́kun kékeré tọmọdé tàgbà wá ń jẹ lórí wa. bóyá òyòwò wá wíkẹ́ndì kọ́mísì tọ́lá ló máa ṣe bọ̀tá lórí ìkànnìkà ẹni tọ́lọ́rùn nìyàn irọ́ ni wọ́n pa sílẹ̀ lẹ́. ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ aláǹgbá ó ṣe lórí lẹ́ka lórí ìjọba ọmọ kòró ògùn ẹ̀ṣọ́dé ni tó máa dá dìde ẹni bàbá òṣùṣùn tó kọ́ máa ṣẹlẹ̀ lọ́wọ́ ìmàmá wẹni náà bóyá láti bẹ̀ ọmọ wo yálà lọ́la àsùn àníyó yálà lọ́la àsùn àní ẹni tó yá sí ìdádò ṣe sọ mí jáde ẹni kan lọ sí ìdádò ṣe sọ mí jáde ọ̀sán bóyá wò wọ́n kì wọ́n gbọ́ òye wọ́n gbọ́ wọ́n kì òye ọmọ ẹlẹ́kọ́ ló ló ọ̀dà kan ẹ̀mí mi kí ni nọ́mbà ẹ̀ ọmọ ẹlẹ́kọ́ ló lo mọ́tò kan ẹ̀mí mi kí ni nọ́mbà ẹ̀ ó fọ́ ó tún fọ́ ó wá ké ó fọ́ ó tún fọ́ ó wá ké. ó yá láti bọ̀ a sì máa sì tọ́mọ jọ̀wọ́ máa sì tọ́mọ torí kò bá sì tọ́mọ mọ́ ọ̀ká sì bèrè èrè àṣekùn kan ọ̀ká sì bèrè èrè àṣekùn kan ìka olóró méjì ìdìbò máa jẹ lọ ìka olóró méjì ìdìbò máa jẹ lọ lákòótì rẹ bá máa ṣe yẹn ó yẹ kó dé àyàtọ̀ wẹ́wẹ́ àìdòdè please torí mo ní tẹ̀lọ́rùn ohun tọ́lọ́run ṣe fún mi wọ́n rán ọgbọ́dọ̀ sí ìwọ̀n àìnítẹ̀lọ́rùn ló ṣe wọ́n àwọn yẹn bí kóhùn gbogbo kó máa jẹ́ ti àwọn nìkan kò lè bọ́ síbù kó láwọn aago ògbẹ́ ní wá láì ṣe kéré gbogbo ìwọ̀n ló mọ̀. báwo ti yẹ anábìsílẹ̀ máa wo ti yẹ babalókè ní babalókè ló lóhùn mẹ́ta òun ló pa mí lẹ́rìn fọ́ọ̀mọ́ ẹ̀dá ayé iṣẹ́ ti dáwọ́ lé tó sọ wípé kò ní parí iṣẹ́ ti parí tó sọ páwọn ó ti wá dẹ́rù tó sọ páwọn lè tútò ló pa mí lẹ́rìn fọ́ọ̀mọ́ ẹ̀dá ayé torí possibility lọ́mọ ẹ̀dá gbàká. àkòdé káàdájọ́ wọn lóyún bàbá tó fi yí ẹ̀jẹ̀ wá jẹ káàdájọ́ wọn lóyún bàbá tó fi yí ẹ̀jẹ̀ wá jẹ àwa máa kọrin pé èwo ọlọ́run ló mi lọ́re bàbá ọlọ́run ló mi lọ́re. wọ́lọ̀ funfun nínú èmi sórí funfun dandan nínú àwa àlà funfun kò kò lè dúdú láwọ̀ ọ̀gbọ̀n kò dúdú nú kéyì funfun kánú kí inú èèyàn funfun àgbọ̀yọ̀ láwọ̀ funfun tínú gbogbo ọwọ́ mi màrí funfun dandan ìrọ̀lá bọ́ ń bẹ̀. bàbá ọwọ́ mi màrí funfun dandan ike owó mi torí lò ní bọ́ọ̀sì tí kì í kọ́ ló sí tòsí ìrìn mọ́tò sí tòsí òun tó bá ti gbó tuntun dé afọ ẹ̀ ní dídín afọ ẹ̀ ní yíyan afọ ẹ̀ ní bíbọ̀jẹ̀ lóríṣiríṣi gúgúrú wọ́n wá òòtà báwọ̀ bí ìtẹ́mí lọ́tọ̀ lọ́ba afọsílẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kẹ márùn tó wà láyé mi fẹ́ràn ọ̀yẹ́rẹ́ gan gbogbo tó bá ń sọ má kò jẹ ọ̀yẹ́rẹ́ mi. ohun mi òṣùpá máa yọ níbo ló yọ ohun mi ohun mi
omi mo ní kóhùn mi máa gbọ́ 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 mo ní kó bọ́dá Amẹ́ríkà ọ̀làdúndé bẹ́ẹ̀ àwa mẹ́ta là ń kọrin wá àwa mẹ́ta là ń kọrin wá àjàgbá àwa mẹ́ta là ń kọrin wá àwa mẹ́ta là ń kọrin wá ìkan ronú pọ́nsájẹ́ ìkan ronú kọrin lọ ìkan ronú lálùjọ àwa òrí ọmọ àjàgbá ò àtúnkù ó yá ọmọ bàbá wọn wá. yorùbá alátìlẹ́bọ̀ mo ti sọ lẹ́ẹ̀kan wọn ní dúró wò ó tán fíìmù tó kù ní bó ṣe wà nìyẹn ọ̀gábọ̀ má bà wọn wá má tẹ̀lé wọn mórí ọmọ sílẹ̀ má bà wọn wá má tẹ̀lé wọn mórí wọn bá wá láàárọ̀ ìyànà ọba bàbá wa lọ́sàn-án wọn á náà wọ̀n gan bàbá wa rọ̀lẹ́ wọn á sáré bàbá wa lálẹ́ wọn á kórì ẹni kọ́ má wà lóru ẹ má wà lóru ẹ má wà lóru ẹ má wà lóru orí bàbá wa lóru miss call aya ó yà sọrí sí ẹ wá ní pé miss call ó yà pa aláwa tó ń bọ̀ wá bá àwa tó ń bọ̀ wá bá àwa tó ń bọ̀ wá bá wo ìjà ń bọ̀ ìjà òsì ìjà ń bọ̀ ọmọ lakọ́láwa bí ara lakọ́láwa bí ara ó ṣe wà nìyẹn ó yá àkèrè ó yá ọjọ́ ká kọrin tuntun fáwọn mú ìdájì o àbọ̀dìdọ́là ọjọ́ ká pèdè tuntun fáwọn jọ́ọ̀jì yorùbá ìsáré ọjọ́ ká kọrin tuntun fáwọn mú ìdájì o àkèrè wò ọlọ́run má yẹ̀yẹ́ mi má yẹ̀yẹ́ súlẹ̀ o bàbá yẹ̀yẹ́ mi kó má yẹ̀yẹ́ ẹ̀gbọ́n mi.